fi Sunday Igboho lẹ̀ níbi tá a bá dé yìí, ẹ jẹ́ kí Sunday Igboho ṣe nǹkan tó bá fẹ́ ṣe. Sunday gan jẹ́ kiri kan bàbá Gani Adams òun ló yẹ kó máa ké, bàbá Gani Adams òun ló kójú òṣùwọ̀n, òun ni Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. Ibo ni bàbá Gani Adams wà for more than 2-3 years tí Sunday Igboho lórí ọ̀fẹ́ láti wà pẹ̀lú wa ní Nàìjíríà kan ṣoṣo tá a jọ wà lónìí, ilẹ̀ Yorùbá kan ṣoṣo tá a jọ wà lónìí, nígbà tó ní issue pẹ̀lú former president wa Buhari. For more than 2 years tí Tinubu náà fi jẹ president ní Nàìjíríà yìí, for more than 2 years ní olóyè Sunday Igboho lórí ọ̀fẹ́ láti wà pẹ̀lú wa nílẹ̀ Yorùbá. Nígbà tó wá dójú ẹ̀ nísìnyí tó wá dé, torí pé ó ti wá ní sọ́pọ́ọ̀tì Bọ́lá Ahmed Tinubu ti pardon ẹ̀, wọ́n ti wá rí pé ó ti wá lórí ọ̀fẹ́ sí Bọ́lá Ahmed Tinubu. Ìgbà ilé ẹ̀ṣẹ̀ wọ̀ pé Gani Adams ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa jáde, fẹ́ máa ṣe kìtìkìtì. Yorùbá ṣe rí báyìí ná. Gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀jọ́ ọmọ Yorùbá tẹ̀jọ́ ọ̀dọ́ lórí social media tẹ̀ ń ba iṣẹ́ ọwọ́ Sunday Igboho jẹ́, tẹ̀ ń kẹ́ni ẹ̀gàn sí i. Mo kí yín o, ẹ kú oríire o. Lásìkò tiẹ̀ nígbà tí wọn náà bá máa dépò ìgbéga, bí ọ̀pọ̀lọpọ̀ àwọn Yorùbá bíi tiẹ̀ náà wọ́n ṣe máa gbógun tiẹ̀ rèé o. Máa rántí pé ọjọ́ tí wọn náà bá máa ṣàṣeyọrí láàrin ilẹ̀ Yorùbá, wọ́n ṣe máa gbógun tì wọ́n náà rèé o. Bí gbogbo yín ṣe gbógun ti bẹ́ẹ̀ gbógun ti Sunday Igboho lónìí o. Ṣùgbọ́n ó máa padà rẹ́yìn gbogbo yín ni. Ó máa padà rẹ́yìn gbogbo yín ni, torí kò lọ́mọ ní Nàìjíríà ń bí, kò níyàwó ń bí. Ẹ̀yin lẹ lọ́mọ ń bí, ẹ̀yin lẹ níyàwó ń bí, ẹ̀yin kan ṣó náà lẹ tó wà tẹ tó wá ń gbógun tì í, tẹ tó wá ráwọn OPC kan tẹ jáde. Ibo lẹ́yìn OPC wà láti jó ni. Báwo ni ìrú ẹkùn ṣe di pọ́blẹ́mù yín? Báwo ló ṣe di pọ́blẹ́mù yín? Tí bàbá Gani Adams tó bá mọ̀ pé òun nídìí anything látọ̀dọ̀ federal government wá, kó lọ bá bàbá Tinubu náà kò lè lọ. Torí àárín òun àti bàbá Tinubu ò dá for more than 10 years, àárín wọn ò gún régé. Ṣé Sunday Igboho ló lọ blọọkù Gani Adams lọ́dọ̀ Tinubu tí kò lè lọ́dọ̀ Tinubu direct fún rẹ̀ kó náà lọ gba àṣẹ ní? Tẹ́ bá lọ sí Niger Delta, different groups náà wà tó jẹ́ security agency ti fẹ́ tó ń gbowó látọwọ́ federal government every year. The only security agency ta lè sọ pé a ní tí Sunday Igboho ṣẹ̀ṣẹ̀ dálẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ ń dá problem lẹ̀, àwọn tó wà ní Cross River tó wà ń bẹ̀ láti jóni tó ń gbọ́ lọ́wọ́ federal government tó fi ń ṣayé ńkọ́. The same ilẹ̀ Yorùbá tá a jọ wà yìí náà, àwọn tó wà ní nọ́ọ̀tì náà wà tó ní security agency tó ń gbowó lọ́wọ́ federal government. Ọ̀pọ̀lọpọ̀ àwọn Haúsá iná ń gba sálárì, mélòó wà nínú wa nílẹ̀ Yorùbá tá a ṣiṣẹ́ tá a ń gba sálárì? Mo sọ fún àwọn Haúsá tẹ́ ẹ̀ ń wò tó wà lẹ́kọ̀ọ́ pẹ̀lú wa, wọ́n ń gba sálárì nílé, wọ́n á lọ sí local government, wọ́n á lọ gba sálárì every year, olóye tó ń gbà every month, olóye tó ń gbà every time tó bá fẹ́ ṣọdún, olóye tó ń fún wọn. Èló ló ń fáwọn ọmọ Yorùbá? Kó wá jẹ́ nìkan ṣó tó wá ní grace yìí náà látún wá gbógun tì. Tí bá Gani Adams bá wọ̀ pé òun ní dẹ́rẹ́tì látọ̀ federal government, kó kọ́ lẹ́tà sí federal government náà, tó ń bá approve ẹ̀ fún, kó approve ẹ̀ fún, gbogbo àwọn ẹjọ́ support wọn. Ìwọ ní kí gbogbo kẹwàá gbógun tẹ̀ nìkan tó ṣàṣeyọrí. Ó lè ti wà lédè wa nílẹ̀ Yorùbá, bẹ́ẹ̀ nìkan bá lè ṣàṣeyọrí lórí wa báyìí, a máa gbógun títí. Ṣé ẹ ti rí nǹkan tá à ń sọ fún yín? Wípé gbogbo ọmọ Yorùbá, àwọn tó ní làákàyè nínú ọmọ Yorùbá ò kéré. Ẹ má máa fi ìrònú ti yín pẹ̀lú ọpọlọ yín tó kéré yẹn, ọpọlọ yín tó dúdú tí ò ṣiṣẹ́ dáadáa yẹn. Ẹ má máa fi rò pé bẹ́ẹ̀ ni gbogbo ọpọlọ ọmọ Yorùbá ṣe ń ṣiṣẹ́. Àwọn ọmọ káàárọ̀ òjíire, ọpọlọ wa jí. Ẹni tọ́pọlọ ẹ̀ bá sùn ló máa tẹ̀lé ẹnu táwọn pípù yìí ń sọ lọ́wọ́lọ́wọ́ láti máa discredit gbogbo nǹkan tí Májàsọ́lá bá ń ṣe, nítorí pé àwọn kọ́ ni wọ́n ń ṣe é. Ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ ń tako Májàsọ́lá, ẹjọ́ tí Ọlọ́run bá máa ba ayé yín jẹ́ báyìí, ẹ máa wá béèrè lọ́wọ́ ara yín pé bó ta lẹ kí lẹ bábà lẹ ṣe débi tẹ́ ẹ wà yín ni, torí pé ẹ lè bá tiẹ̀ jẹ́. Ọlọ́run tó gbé dìde fún wa lásìkò yìí, àdúrà mo rò pé yẹ kí gbogbo wa fi ràn lọ́wọ́ ládùúrú bọ́n ṣe ń pààyàn nílẹ̀ Yorùbá. Gbogbo yìí dẹ̀ ń sunkún, wọn kọ́ ọmọ lọ ní skul o, wọ́n ń gé wa lórí nílọrin o, wọ́n ti lé wa pa o, wọ́n ti rún wa o, abúlé ti dáwóró o. Ṣó dìgbà tó bá wá dẹnu ọ̀nà yàrá ẹnìkọ̀ọ̀kan yín kẹ́ ẹ tó mọ̀ lọ́rùn. Àwọn tó mọ̀ pé ọ̀ràn ní kinní wọ́n wá dìde kàkà kẹ́ ẹ gbàdúrà fún wọn, kẹ́ ẹ fọwọ́ tì wọ́n lẹ́yìn, ẹ̀ ń ṣe ọ̀tẹ̀. Òdodo ọbẹ̀ ní Ṣakí kẹ́kẹ́ ti sọ fún yín yẹn. Gbogbo àwọn ọmọ Yorùbá ti jí, ṣẹ́rí gbogbo wọn ti jí, wọ́n ti mọ òdodo.
tó bá jẹ́ tẹ́lẹ̀ ní gbogbo wọn máa tẹ̀lé legova tí wọ́n tẹ̀lé ńgbà tá a parí tí wọ́n pariwo Yorùbá nation ńgbà yẹn òun ló sún wa débi tá a dé yìí. So kẹtù wá fa Ìgbòho lé Fúlàní lọ́wọ́ kẹ pariwo ẹ̀ kẹ bẹ̀rẹ̀ sí gbé kẹ sọ́jú ọ̀tá kẹ gbé lé Fúlàní lọ́wọ́, Fúlàní padà wá pa gbogbo yín run ni. Ẹ̀yin rí wọn kàn pariwo gbogbo àwọn kan ìdóhùn lẹ ti rí ẹ̀yin ọmọ Yorùbá ìfọ́ nìgan níjọ́ tí Fúlàní ti ń wá ń pa yín mọ́lé tí wọ́n ti ń sọ pé àwọn tó repentant Boko Haram lọ́dọ̀ wọn bọ́n ṣe ṣorí burúkú tó àárín yín kẹ fọ́n síta bí oná orí báyìí kẹ bẹ̀rẹ̀ sí ṣe wóró wọn rán ẹ̀yin olórí burúkú rádaràda yìí ẹlẹ́ǹdúró de ọ́dà látọ̀dọ̀ ìjọba ṣé wọ́n wá ní kẹ́ ẹ má lọ gba ọ́dà ni báwo ni ìrú nǹkan tó ń dúró tẹ̀wọ̀n béèrè gangan nìyẹn báwo ni ìrú ẹkùn security network ṣe jẹ́ problem yín báwo ló ṣe jẹ́ pé Sunday gangan nìṣòro yín ládùúgbò gbogbo àwọn ọlọ́dẹ gbogbo àwọn èèyàn tó ti ń jáde tó ti ń lọ sínú igbó ṣe dá gbogbo àwọn ọlọ́dẹ tó ti ń jáde ní Ògbómọ̀ṣọ́ kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí takò wọn kékeré tán wọnú igbó lọ ṣe definitely hatred Sunday tó wà lọ́kàn yín yẹn kò lè jẹ́ kẹ́ ẹ ṣàṣeyọrí tẹ́ bá ṣe anything kò sẹ́ni tó máa Ọlọ́run jẹ́ kẹ́ ẹ láṣeyọrí ṣe ń bẹ̀ kí n má fẹnu òdì sọ̀rọ̀ fún yín àkàkẹ́yìn náà dìde kẹ́ ẹ wá nǹkan tẹ́yìn náà lè ṣe tó máa jẹ́ kí security yìí kọ́ lọ́n jẹ́ kí ààbò ẹ̀ kó kárí ẹ̀ ń takò yàn ẹ jẹ́ dìde kẹ́ ẹ lọ wá kan ṣe kan kẹ́ ẹ yé rojọ́ òṣì lórí social media.